nígbà tí a bá ṣí jáde bí eṣú bá lọ pẹ́ jù lọ lọ́nà kí ni àṣírí ẹwà yìí sà. Ọlọ́run. Nígbà àti mọ̀ yín lọ́sẹ̀ rí náà ni ó. Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Máa ń mọtí. Mi ò mu sìgá, mi ò mọtí, mi ò dẹ̀ fún obìnrin. Mi ò fagbó. Mo kí àwọn ajòròsùn tó wà níbi tí mo lè rántí. Ààrẹ ẹgbẹ́ ọmọ ajòròsùn. Wọ́n wà ńbẹ̀ o. Báṣọ̀run Sunday Gbèdó, the current and incumbent president of Omadoro Club of Ibadan. Mo kí bàbá àjọbọ Báyọ̀ Bálẹ̀ àjọbọ. Mo kí bàbá wa olóyè àgbà níbẹ̀ bàbá wa bàbá ọba. Mo kí former president Bẹ́yẹ̀ Òkú bí Òkú. Mo kí AK Muili. Mo kí director of ilé ìtura Akarawe Táwọ̀ Kẹ́hìndé Providence. Mo kí lọ́pọ̀lọpọ̀. Mo kí àwọn ìtàn alága òmàlówà bẹ́ẹ̀. Wọ́n wá kí the former president and the present president of Red Cross Adéaga tó ń ṣe bẹ́ẹ̀ ní 78 anniversary láìpẹ́ yìí gbogbo ti wà bí àti àlèlú Ìbàdàn ló fẹ́ jó. Nígbà yẹn tẹ́ bá ti kó tìlú dún ijó yẹn ti jó Ṣínà Olúwayé Olúọmọ. Àwa rìnrìn kágbàgbé ní bàbá ẹni o. Mo kí Chief Dàpọ̀ láti Àbújá ọmọ ìyá mi lé ìdápọ̀ ẹ̀ka ìlàlé wọ́n wà mí tẹrù lábúké wọ̀lú. Ijó yìí ìràwọ̀rà gàgàgà yọ hàn òṣùpá yọ láyé òun náà tún wá ràn màmá àtàkò àtorí àti gbàyà àtẹsẹ̀ sòròbọ̀ mi lówó ọmọ sòròbọ̀ wá. Bá lọ pẹ́ jùlọ ó lọ́dà. Bàbá wa kọ́ wa fẹ́ràn ara wọn. Bàbá mi mọ́ látẹ̀lé bá mi ní tẹ́lẹ̀ ó tù wá. Ẹ ṣàlọ́ fún wa. Bàbá mi mọ́ lẹ́yìn lẹ́lẹ́dà gbogbo sókè pátá. Bàbá wa kọ́ wa fẹ́ràn ara wa yé o. Bàbá mi mọ́ látẹ̀lé bá mi ní tẹ́lẹ̀ ó tù wá. Ẹ ṣàlọ́ fún wa. Bàbá mímọ́ ẹ̀yìn lẹ́lẹ́dà gbogbo tóbi. Bàbá wa kọ́ wa sẹ́, fẹ́ràn ara wa. Oyè mi, bàbá mímọ́ tẹ́lẹ̀ bá mi wọ̀ ní tẹ́lẹ̀ bó ti wà. Ẹ ṣàlùkọ́ wa.